kí mo ní kọ̀ọ̀kan èèyàn gbà mí lámọ̀ràn pé ká máa pe ọdún ìṣẹ̀ṣe àbí ìsìn ìṣẹ̀ṣe yìí ká máa pè ní ẹ̀sìn ilẹ̀ Yorùbá rárá o kò lè ṣeé ṣe bẹ́ẹ̀. akí gbogbo ẹ̀yin olólùfẹ́ padà sórí ìkànnì Yorùbá Space TV níbi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lórúkọ òjọ̀kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá tiwa. ẹ wo tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rè lórí ìkànnì yìí ẹ bá wa subscribe ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí àgbo yẹn tí yóò máa ta yín lóko nínú ìgbà tá a bá ti mú fídíò tuntun wá síta. ẹ wo èyí tá a tún fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ó yá ẹ wá lọ bó ṣe ń lọ ẹnì ìṣó níbẹ̀. àtòrìmẹ̀jẹ̀gì díbá fún ọ nírẹ̀tẹ̀ ibi ojúmọ́ ọdún tuntun ti gbé ń jọ wá. Wọ́n ní kí wọ́n rúbọ tí wọ́n bá ṣọdún ọdún yìí tán kán lè ṣe tẹ̀mí sí i. Wọ́n gbé bọ̀ ń bẹ̀ ni wọ́n rúbọ. Wọ́n gbé tutù ọ̀pẹ wọn tù. Wọ́n sún àsúnkanlẹ̀ bọ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ mọ́ra. Ǹjẹ́ ọdún pé ọdún jọ àmọ́dún àwa èṣí ó pé ọdún ti pé ọdún jọ yóò dára fún gbogbo wa yóò rọ̀ wá lọ́rùn ojú òní ti wá nínú kọ̀ṣe láyé wa o aláṣeyọrí la máa jẹ́ láyé o ó ní bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ lórúkọ Ọ̀rúnmìlà mímọ́ alágbàwí àti olùdáǹdè wa o àṣẹ. Mo kí gbogbo ẹ̀yin ènìyàn wa nílé lóko lẹ́yìn odi ibi tẹ́gbé ń gbọ́ mi lẹ́ẹ̀rí mi lásìkò tá a wà yìí èní ìṣọjọ́ ètò mi ṣùgbọ́n pàjáwìrì báyìí ni ọ̀rọ̀ kàn ṣẹ́gun mo ti lérí léka fún pé tó nǹkan bá mi lójijì ẹ máa rí mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan lójijì bẹ́ẹ̀ ká lè máa fìdí rẹ̀ múlẹ̀ dọ́yìndọ́yìn. Àwọn ìbéèrè kan lọ́mọ aráyé dàbò mí nínú ilé ìbéèrè náà pọ̀ lórí ọdún ìṣẹ̀ṣe lórí ọdún ìṣẹ̀ṣe lórí ọdún ìṣẹ̀ṣe ó wá dàbí ká pè ní béèrè ó tún wá dàbí ká pè ní challenge ó tún wá dàbí pé ká fẹ̀sùn kan èèyàn náà ìyẹn ni tí mo torí rẹ̀ wá lénìí pé ká kúkú pè ní ìṣẹ̀ṣe dè ká wá pè ní ìṣẹ̀ṣe dè ká wá fèsì lé ọ̀rọ̀ náà lórí ibi tó yàn bẹ́ẹ̀ lọ́mí pọ̀ gan o àṣà ọ̀yàn ń tẹ̀lé wa ọ̀yàn ń tẹ̀lé wa o gbogbo ọmọ aráyé ẹ ṣe dáadáa láyé o rere ni kẹ́ máa ṣe ẹ má ṣe bàjẹ́ torí bẹ́ẹ̀ bá ṣe rere ayé ń rí bẹ́ẹ̀ bá ṣe bàjẹ́ ọmọ aráyé ń wò ó kò sí tẹ́ ẹ gbé kọ̀ọ̀kan lẹ̀ ṣe tó jó Olódùmarè ọba òtó lọ́run ohun tá à ń ṣe láyé lọ́mọ aráyé ń rí o àwọn òbéèrè tọmọ aráyé béèrè lọ́wọ́ mi yìí ó jẹ́ kí n mọ̀ wípé lótìtọ́ àti lódodo ayé ń wò wá ayé ń wò wá o ọmọ aráyé béèrè tó pọ̀ gan mi tẹ́lẹ̀ máa kà tán èsì rẹ̀ ni mo kàn fẹ́ fi sí ṣùgbọ́n kókó inú béèrè yìí àti challenge yìí tó dàbí ẹ̀sùn ni pé wọ́n ní èmi Awúrelà èmi mo bọ́ sórí afẹ́fẹ́ tí mo mú àmọ̀ràn wá lórí ọdún tí mo ní kí wọn babaláwo kó má ṣọdún Ifá lọ́tọ̀ọ̀tọ̀ mọ́ kí olóòṣà má ṣọdún òòṣà lọ́tọ̀ọ̀tọ̀ mọ́ kó ní mọlẹ̀ má ṣọdún mọlẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ mọ́ kí gbogbo àpapọ̀ káyọjọ máa ṣe ọdún ìṣẹ̀ṣe dè kí gbogbo ọjọ́ máa ṣe ọdún ìṣẹ̀ṣe dè wọ́n ní ká papọ̀ sí ọjọ́ kan ṣoṣo wọ́n ní ṣèbí tèmi sọ nìyẹn mo ní bẹ́ẹ̀ ni wọ́n ní ọkà wọ́n ní ó dáa nínú ìjọ Ọ̀rúnmìlà àpapọ̀ odù nípínlẹ̀ Èkó wọ́n ní à ń ṣọdún Ifá ìpínlẹ̀ Èkó à ń ṣèsìn ìrọ̀wáyé Ọ̀rúnmìlà à ń ṣe àjọ̀dún ìkórè ìjọ gbogbogbò wọ́n ṣàka gbogbo tá à ń ṣe ilẹ̀kùn mo lóòótọ́ ni wọ́n ní kí ni ká ṣe pè yẹn o wọ́n ní bàtà bá lè máa ṣe gbogbo orú eléyìí kí wọ́n lè àrídájú tá a ní tá a sọ pé kọ́lọ́dún má ṣọdún títí ẹ̀ náà ìgbà tí ìbéèrè yẹn pọ̀ mo ní kò burú ìbéèrè yóò ṣe tí mo lè máa fún yàn lọ́tọ̀ọ̀tọ̀ mọ́ kí n kúkú wá dáhùn sí ìbéèrè gbogbo ayé olùgbé ayé ẹ wá súnmọ́ bí o ẹyẹ yẹn jẹ bá mi ṣí ètò yìí dáadáa kó débi tó yẹ kó dé o kó lè gbọ́ ìdáhùn sí ìbéèrè lèmi wá mú wá lénìí
kẹ́ ẹ lè mọ̀ yìí pé gbogbo ẹ tó bá máa ní kéèyàn ò ṣí fìlà torí rẹ̀ ní kọ́kọ́ ṣí ẹ tó bá máa ní kéèyàn ò ṣí fìlà torí rẹ̀ ní kọ́kọ́ ṣí o àtúnṣe ti bá gbogbo tẹ́ ẹ wí yẹn o àtúnṣe ti bá gbogbo tẹ́ ẹ wí yẹn o àti wonderful day o àti ìsìnrọ̀wáyé Ọ̀rúnmìlà o àtọdún fá ìpínlẹ̀ Èkó àti àjọ̀dún ìkórè ìjọ gbogbogbò àti àjọ̀dún gbogbo mọ́lẹ̀ tá a ṣe àti pín sí méjì ìkan ọdún ìkan ìdúpẹ́ ìkan ọdún ìkan ìdúpẹ́ kí o bá yí kúkú gbọ́ o àwa náà ti ṣe iṣẹ́ lé lórí kẹ́yìn tó béèrè lọ́wọ́ wa làwa náà ti ń bira wa léèrè ṣùgbọ́n ṣá ẹnìkan kì í já wa dé a láti máa bá àwọn àgbààgbà inú ilé sọ̀rọ̀ àwọn àgbààgbà tọ́rọ̀ tiwa náà kàn àwọn tá a jọ gbé àwọn tá a jọ dìmú àwọn tá a jọ dìmú tá a fẹ́ kó fọ́ àwọn tá a ń pè tó ń dáhùn àwọn tá a ń bojú èyí tá a ń rí àwọn tó dúró tì wá à ń bá wọn sọ èyí ni ìforíkorí wa kẹ́yìn náà gbọ́ o ìṣẹ̀ṣẹ̀dé yìí àjọ máa ṣe ní ọdún tá a jọ máa polongo rẹ̀ ọdún tó jẹ́ ọdún gbogbo wa ní ìṣẹ̀ṣẹ̀dé kí mo ní kankan èèyàn gbà mí lámọ̀ràn pé ká máa pe ọdún ìṣẹ̀ṣe àbí ìsìn ìṣẹ̀ṣe yìí ká máa pe ní ẹ̀sìn ilẹ̀ Yorùbá rárá o kò lè ṣeé ṣe bẹ́ẹ̀ torí pé gbogbo ìlú gbogbo àgbáyé wọ́n yọ kúrò lára wa ni tí wọ́n bá ń ba nǹkan ìní ẹni jẹ́ ká máa tún ṣe ló tọ́ kó ṣe ká sá kúrò ń bẹ̀ ká lọ jókòó mi. Tá a bá ti sá kúrò nídìí òdodo tá a ti lọ múrọ dání àti dálágàbàǹgebì ìyìn tá a bá gbé dání ni ká tẹnu mọ́ ká jọ fọ̀ mọ́ ká jagun ẹ̀ kó dòun ẹ̀sìn ìṣẹ̀ṣe là ń ṣe o. Orúkọ tá a wá ń jẹ́ lábẹ́ ìṣẹ̀ṣe orúkọ tèmi ń jẹ́ ní ìjọ Ọ̀rúnmìlà àpapọ̀ odù Traditional House of Worship International ní èmi jọba lé lórí ní yàrá ẹ̀sìn ní yàrá ìṣẹ̀ṣe ìkànnù nílé awo èmi jọba lé ilé awo àgbà Òṣùgbó awo Àjàgùnmọ̀lẹ̀ níbi òtítọ́ gbé ń jọba níbi ohun gbogbo gbé ń lọ dédé níbi ohun gbogbo gbé ń láṣẹ lẹ́nu èmi jọba lébẹ̀ lórí so nínú ìjọ Ọ̀rúnmìlà àpapọ̀ odù Traditional House of Worship International ni mo ti jẹ́ olùgbàlà ìjọ Ọ̀rúnmìlà ló ní olùgbàlà ni mo ti jẹ́ oyè olùgbàlà àwọ̀ àgbáyé torí pé a gba àṣẹ rẹ̀ ní òtúfẹ̀ a gba àṣẹ rẹ̀ lótúfẹ̀ gbogbo àwọ̀ àgbáyé sì fọwọ́ sí pé olùgbàlà wa nù torí pé a jẹ́ níbẹ̀ a lọ gba olùgbàlà wálé ó di ọ̀ríjínà kò ń ṣe àfẹnujẹ́ nínú ẹ̀sìn ìbílẹ̀ torí ohun gbogbo máa nílé nínú àwọ Àjàgùnmọ̀lẹ̀ ni mo ti jóyè ààrẹ olúàṣẹ Àjàgùnmọ̀lẹ̀ ààrẹ olúàṣẹ Àjàgùnmọ̀lẹ̀ láti inú gbọ́ Àjàgùnmọ̀lẹ̀ wá oyè tí mo jẹ nílé Àjàgùnmọ̀lẹ̀ nù o tí ẹnìkan ò ṣíwájú mi ń bẹ̀ bí ọmọ Àjàgùnmọ̀lẹ̀ bá pé gba pọ́gbọ̀n Ọlọ́run fi mi jọba lé wọn lórí ni kò sì bú àwọn tàná lọ́wọ́ kò sì lè bú èmi náà lọ́wọ́ ní yàrá abẹ̀ nínú iṣẹ́ babaláwo nídìí iṣẹ́ ká máa dákárú nídìí iṣẹ́ babaláwo ni mo ti jẹ́ àràbà olórí awo ti ìpínlẹ̀ Èkó lórí gbogbo babaláwo tó gbàgbọ́ pé aṣáájú òun lè bá wúlò là ń ṣe lẹ́nu iṣẹ́ babaláwo ká dáfá ká rúbọ ká kífá ká ríran ká kì ká jèrù ká jẹ́ awo nídìí iṣẹ́ ọwọ́ iṣẹ́ babaláwo ni mo ti jẹ́ àràbà olórí awo ti ìpínlẹ̀ Èkó fún gbogbo babaláwo tó gbàgbọ́ pé mo jẹ́ olórí fóun èyí tí yóò gbàgbọ́ kò lọ́wọ́ lórí tiẹ̀ síbòmí ìdíṣẹ́ ẹni láti mọ ní lọ́lẹ̀ tí ó
gbọ́ mi dáadáa nídìí iṣẹ́ babaláwo nù kì í jẹ́ ti bá tọmọ kó má làálàá. Now lẹ́nìí tá a bá wá ń sọ̀rọ̀ ọdún ṣọgbọ́bíyé gbogbo ẹbí ní ìjọ Ọ̀rúnmìlà àpapọ̀ odù yìí abẹ́ inú ìṣẹ̀ṣe ló ti jáde. Àjọ àgbà awo àgbà Òṣùgbó tó jẹ́ awo Àjàgùnmọ̀lẹ̀ yìí awo àgbà Òṣùgbó tó jẹ́ awo Àjàgùnmọ̀lẹ̀ inú ìṣẹ̀ṣe ló ti jáde. Ìṣẹ̀ṣe ló so gbogbo wa pọ̀ tó tẹnu Ọ̀rúnmìlà jáde tí mo gbọ́ lẹ́nu Ifá. Tí Ifá wí tó bá wá rí bẹ́ẹ̀ tí Ifá bá lè sọ wípé eégún ẹni ìṣẹ̀ṣe ẹni ní òòṣà ẹni ìṣẹ̀ṣe ẹni ní bàbá ẹni ìṣẹ̀ṣe ẹni ní ìyá ẹni ìṣẹ̀ṣe ẹni ní ìṣẹ̀ṣe làwa ń bọ̀ ń fẹ̀ ká tó bẹ bọ́ra ìṣẹ̀ṣe làwa ń bọ̀ ń fẹ̀ ká tó ríre tó bá lè jẹ́ bẹ́ẹ̀ ni tó gbé ìṣẹ̀ṣe yìí là ń bọ tàfi là tàfi lájẹ tàfi ń jẹ ká tó lè bọ òòṣà kankan tó bá gbé ìṣẹ̀ṣe lákọ̀ọ́kọ́ ká tó kọ́ òòṣà tó yẹ kó mi lákọ̀ọ́kọ́ tẹ̀ ká tó tẹ yọrin èmi ò ní di pàtàkì tá a gbọ́dọ̀ fi yí ìṣẹ̀ṣe kúrò ká wá sọ di ẹ̀sìn Yorùbá àbẹ́sìn kankan ẹ̀sìn ìṣẹ̀ṣe náà ni ẹlẹ́sìn ìṣẹ̀ṣe ni wá àwa ní kájọ máa tẹnu mọ́ kájọ fọ̀kó mọ́ èdè ẹni kò kí ń pani lóòrùn. tọ́ ìyẹn ni èsì sí ìbéèrè àkọ́kọ́ níyà pé ṣé a lè sọ ẹ̀sìn ìṣẹ̀ṣe di ẹ̀sìn Yorùbá rárá o ẹ̀sìn ìṣẹ̀ṣe ni ẹ̀sìn ìṣẹ̀ṣe ń jẹ́ torí pé nílùú òyìnbó tó bá ti ń bọ eégún ń bẹ̀ oníṣẹ̀ṣe wa ni wọ́n ẹ̀ka wa ni wọ́n lọ́hùn tó bá ti ń bọ orò níbì kan bó bá ti ń bọ ṣà níbì kan ìlú yóò kọ́ lè ti máa bọ́ káàkiri àgbáyé ọmọ ìjọ wa ni wọ́n so kò lè jẹ́ ti ìran Yorùbá nìkan àwa ni ká fọ̀ mọ́ ká tún nǹkan wá ṣe. ní yàrá kejì ní yàrá ọdún gangan a gbọ́ o gbogbo olùgbé ayé àwa pàápàá náà àti dá a padà sí kan lẹ́yìn tí gbogbo abá ti jọ ṣe ọdún ìṣẹ̀ṣe wa tá a ti jọ ṣe ọdún ìṣẹ̀ṣe wa ní August 20 ìṣẹ̀ṣe day láti August 1 tá a ti bẹ̀rẹ̀ ọdún tíriworiwo ńlá tí gbogbo ayé mọ̀ pa ń ṣọdún tó kìkì ọdún pọ̀ káàkiri tó ń gbúrò ọdún bí tó ń gbúrò ọdún bí tẹlẹgún ń jó tó ló ṣàníyọ̀ tó ní mọ́lẹ̀ bọ́dún mọ́lẹ̀ rẹ̀ títí tá a fi lọ parí ẹ̀ Sunday 20 àwa ọmọ Àjàgùnmọ̀lẹ̀ tó jẹ́ àwọ Àjàgùnmọ̀lẹ̀ lóde Àjàláyé àwa ti mú August 12 láàrin ogúnjọ́ oṣù àti mú August 12 tí gbogbo ọjọ́ orin náà tá a bọ ilẹ̀ tá a lọ la ilẹ̀ létí August 12 là á máa ṣe yẹn àárín náà gbogbo tá a bá fẹ́ ṣe á ṣe àṣọdún tó bá dọ̀dún 20 kí gbogbo ọmọ àwọn lọ borí bọ fábọ̀ ṣẹ̀ṣẹ̀ rẹ̀ ní. Àwa Àjàgùnmọ̀lẹ̀ ti mú August 12 bákan náà ní ìjọ Ọ̀rúnmìlà àpapọ̀ odù Traditional House of Worship International àwa ti mú on the 19 August 19 láti máa fi ṣe ìsìn ìdúpẹ́ ọdún pé ọdún ìjọba wà láyé tó bá lọ di 20 kájọ máa sè kájọ máa sọ kámú lọ́dún rẹpẹtẹ kí ní àdúgbò bọ́ọ̀lì rẹ̀ nílé rẹ̀ ṣùgbọ́n mi yé ṣó wá rí ọdún Ifá ìpínlẹ̀ Èkó àti sọ papọ̀ mọ́ àjọ̀dún ìkórè ìjọ Ọ̀rúnmìlà àpapọ̀ odù Traditional House of Worship International ó ti do níbejì ní gbogbo second week of December àti máa bẹ̀rẹ̀ ọdún yìí ní ọjọ́ Sunday àkọ́kọ́ nínú oṣù kejìlá ọdún a máa parí rẹ̀ sí ọjọ́ Sunday kejì nínú oṣù kejìlá ọdún ọjọ́ mẹ́jọ gbáko la máa fi ṣọdún yìí gẹ́gẹ́ bá a ṣe ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá di ọjọ́ sátidé láàlọ́ máa gun òkè Ìpọ̀nrí gẹ́gẹ́ bá a ṣe ń gùn lóṣù karùn-ún oṣù kejìlá la máa wá gùn gẹ́gẹ́ bí ìdúpẹ́ láti má jẹ́ kí ọdún náà kó pọ̀ yẹlẹyẹlẹ. a ti sọ́pọ̀ a ti ṣífìlà tiwa o a ti fi àpẹẹrẹ rere lélẹ̀ a ti bá àwọn àgbààgbà sọ̀rọ̀ àwọn àgbààgbà sì ti gbọ́ a ti kọ̀ sí àwọn àgbààgbà sì ti gbà àwọn àgbààgbà tó mọ bọ́dún ṣe ń wáyé tó mọ bọ́dún ṣe ń lọ tó mọ bá a ṣe ń bẹ̀rẹ̀ tó mọ bá a ṣe ń parí rẹ̀
tá a jọ ń gbọ́dún lárugẹ àtijọ́ sọ o ọdún yìí ti padà sí December kò sí nǹkan tó ń jẹ́ May mọ́ nípínlẹ̀ Èkó kò sí nǹkan tó ń jẹ́ May mọ́ nípínlẹ̀ Èkó torí ọdún ò lè pọ̀ yẹlẹyẹlẹ lóòótọ́ ẹni kan lọ́dún àníká tọ̀ síbi kan kó wọ́ṣẹ́ àwa ṣe àpẹẹrẹ lélẹ̀ a fi àpẹẹrẹ rere lélẹ̀ fún gbogbo ayé a fi àpẹẹrẹ rere lélẹ̀ fún gbogbo ènìyàn àwa náà tọ̀ sójú kan ṣoṣo kó lè ba àwọṣẹ a sì pé so ìyẹn fi hàn pé a sọ di ìbọfá ìpínlẹ̀ Èkó àti àjọ̀dún ìkórè kò ṣe ọdún àjọ̀dún ìdúpẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ torí ọdún ò lè pín méjì ìdúpẹ́ ló kù bí ọjọ́ ìbí sọjọ́ ọ̀bọ̀fá sọ àní ìpè lọ́dún Ifá ìpínlẹ̀ Èkó mọ́ kò sí nǹkan tí ń jẹ́ ọdún Ifá ìpínlẹ̀ Èkó àwa náà káńsù ẹ̀ aṣọ di ìbọfá ìpínlẹ̀ Èkó àti àjọ̀dún ìkórè àti ìbọ gbogbo òrìṣà àjọ̀dún ìkórè ìbọfá ìbọrìṣà àjọ̀dún ìbọfá ìbọrìṣà àti ìkórè gbogbogbò bá a ṣe máa ṣe nìyẹn nínú oṣù December yìí la máa tẹ bonanza bàtà ń tẹ Ifá ti padà sí ẹ̀ẹ̀kan lọ́dún àní tẹ́lẹ̀ méjì lọ́dún mọ́ gbogbo ẹ̀ tẹ́fẹ́ tẹ́fá ní May kò sí fásitì ní May mọ́ o Ifá ti padà sí December tábà ti tẹ December ọdún yìí ó dẹ̀ di December ọdún tó ń bọ̀ àwọn èèyàn wá ń bèè lọ́wọ́ wa nígbà tá a ṣe pàdé pé tí bàbá wa ń ròyàn ṣé kó dúró dídá ọdún kan ni ìyẹn la fẹ́ yàn nàná rẹ̀ kó lè yé yín dáadáa ṣé ẹ rí bí ọ̀rọ̀ Ọ̀fà ṣe rí rèé lóòótọ́ àwọn náà wò pé ó yẹ ká máa mọ̀ bí Ifá bá ń ròyàn ńgbà tí ìwà ṣẹ̀ nílẹ̀ Yorùbá yìí ẹ bí àwọn àgbààgbà olódodo léèrè ẹ má bí àwọn òpùrọ́ awo ẹ má bè lọ́wọ́ alágàbàǹgebè àwọn onírìkìṣí àwọn ọlọ́tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kún èèyàn ẹ má bè lọ́wọ́ torí tó bá ti ẹ̀mú dodo wọn ò ní wí àwọn wá purọ́ ńlé ayé ní irọ́ sì rán wọn dànù sí kòtò lọ́jọ́ kan èdè mi wí ẹ béèrè lọ́wọ́ àwọn olódodo awo wípé tí Ifá bá ń ròyàn ńgbà nì tí ó sì lówó tí wọ́n fi tẹfá tó dẹ̀ ń dábàá tó ní àfikún lọ tẹfá kó tó lè lówó àfikún lọ tẹfá kó tó lè jẹ́ èèyàn báwo lọ ṣe ń ṣe é báwo bàbá ṣe ń ṣe rèé o a máa ṣẹ́fá fún olúwa rẹ̀ a sì ṣẹ́ gègé lé lórí gègé yìí láfi dọ́jọ́ fún Ifá pé ìwọ Ifá lágbájá ti gbà láti tẹ̀ ẹ́ lágbájá gbà láti tẹ̀ ẹ́ a máa ṣẹ́ gègé yìí ní oníbejì nígbà míì a máa fún Ifá láàyè láti dọ́jọ́ fún akápò tá a bá ṣẹ́ gègé tán pé ìjọba yìí ni mo fẹ́ kó o gbé mi wọ gbódù fún ara mi o lẹ́ẹ̀kejì a máa fẹ́ kó nífá ó dọ́jọ́ fún fa rẹ̀ pé ìgbà báyìí ni màá ráyè gbé ẹwọ gbódù lọ́lànà fún mi kí n ró fi ṣe é Ifá ó bẹ̀ sí ní sin olúwa rẹ̀ yóò sin inú rẹ̀ ó sì dùn àṣírí rẹ̀ ó bò gbogbo ogun ayé rẹ̀ ní òṣẹ́ títí tọ́jọ́ gbódù ó fi pé èèwọ̀ tó wà ń bẹ̀rẹ̀ ṣe láà gbọ́dọ̀ ṣẹ́ gègé fún yàn kọjọ́ gbódù ó wá pé kó má tẹ̀ ó lè má tẹ̀ fánà tí ó fi kú fún díẹ̀ yìí a máa ṣẹ́ gègé lé Ifá fún ènìyàn kí ọjọ́ gbódù tó pé ìdí nìyí tí ìjọ mi lápapọ̀ olùfiwò pé tọ́ gbogbo ẹni tí Ifá bá ń rò gbogbo ẹni tó fẹ́ gba ilé ìṣẹ̀ṣe wọlé gbogbo ẹni tó fẹ́ do nínú mọ́lẹ̀ tí àsìkò tá à ń tẹ̀fá bá ti kọjá a máa ṣẹ́ gègé lé Ifá fún yín kí Ifá ó lè ráyè sìn yín dáadáa títí tọdún mi ò fi kò tá fi gbé fáwọn gbódù lọ rèé tẹ̀ ìwọ tó o bá wá lè tẹ̀lé ètò wa lọ tẹ̀mí tó bá gbé wùn ẹ̀ babaláwo pọ̀ láyé tó ń tẹ̀fá ìyẹn ò lẹ́sẹ̀ a sì fòfin pé kẹ́nìkan má tẹ̀fá àwa làwa fẹ́ kó dáa àwa sì fẹ́ ètò ìrọ̀rùn àfẹ́kára ó ní ẹnì kọ̀ọ̀kan wa àfẹ́ kẹ́nikẹ́ni ó fi ìnira bọ́ sí di ìṣẹ̀ṣe àti fẹ́ kẹ́nikẹ́ni ó fi ìnira lò ṣẹ̀ṣe àfẹ́ ká fi dùnnú bá ṣẹ̀ṣe rìnrìn àjò kọ́ta má bàa yọ̀ wá pé kí lẹ mú bọ̀ ńbẹ̀ níjọ́ tẹ̀ ti do níṣẹ̀ṣe ọ̀hún àfẹ́ gbóòórùn bẹ́ẹ̀ sí ṣẹ̀ṣe ìmọ̀ la ṣe ń ṣe àtúnṣe tá à ń fọ̀ kó mọ́ béèrè lọ gbogbo awo pé kí ló ń jẹ́ gègé báwo lọ ṣe ń ṣẹ́ gègé léfá lórí wọn ó sọ fún ọ bí ọ̀rọ̀ gègé ṣe rí àti ìrìnàjò tó wà ńbẹ̀ àti ètò tó rọ̀ mọ́bẹ̀ dáadáa fún díẹ̀ yìí àwọn baba ńlá wa máa ṣẹ́ gègé láti fi dọ́jọ́ pé ó dìgbà báyìí ká tó tẹ̀ ẹ́ o Ifá ó sì gbà bẹ́ẹ̀ yóò sì bẹ̀ sí ní sin akápò bẹ́nipẹ́ni ẹ ti tẹ̀fá gbogbo retí bá yẹ kó ṣe tó bá wọ gbódù tán
Ifá ò ti máa ṣoore yẹn nígbà tí ò ti wọ̀ gbódù. Gbogbo ogun tó yẹ kí Ifá bá ọṣẹ́, Ifá ò ti bá ọṣẹ́ ogun yẹn nígbà tí ò ti wọ̀ gbódù. Fún díẹ̀ yìí a ti sọ orò di orò gègé, a sì máa tẹ̀fá yẹn ní December kọ́dún lè jẹ́ kan ṣoṣo. Kí gbogbo wa lè papọ̀ ká lè gbé ìṣẹ̀ṣe yìí lárugẹ. Kó má sì pé àwọn gbà oṣù karùn-ún ọdún owó tó yẹ ká ná ṣẹ̀ṣe dè àti kọ́kọ́ ná lóṣù karùn-ún ọdún oṣù kẹjọ wá dé àwa fọwọ́ wọra. Kò sí yẹn gbogbo ẹ̀rọ làwọn náà ti ṣàmójútó. A gbọ́dọ̀ jọ gbé oṣù kẹjọ ọdún yìí lárugẹ. A gbọ́dọ̀ jọ fà á fọkó mọ́. A gbọ́dọ̀ jọ fìdí ẹ̀ múlẹ̀. Gbogbo ayé gbọ́dọ̀ mọ̀ pé ọdún gbogbo wa ni. Gbogbo ọmọ tá a bá tẹ fáfó tó nífa ló gbọ́dọ̀ bọ́fà rẹ̀ nílé rẹ̀. Ifá ìṣe àgbépamọ́mọ́. Ifá ti já gbangba ti dẹni gbangba ẹni gbangba nífa. Ẹja fi hàn pé mo nífa ńlé. Eégún tó bá gbé níṣe là á fi hàn. Òṣà tó bá gbé níṣe là á fi hàn. Onímọ̀lẹ̀ tí bá ń gbé ní kò yẹ ká daṣọ bòńkorodo. Ó yẹ kí gbogbo ayé mọ̀ pé olóore mi rèé. Fún díẹ̀ yìí ní tí mo bọ́ wálé ní oníbẹ̀ta ni o. Níṣẹ́ wọn máa pa náà pín. Tí bá parí ètò yìí sìn máa pa máa kọ́ọ̀tì máa tún wá tún jí máa tún ṣe míì máa tún pa máa kọ́ọ̀tì máa tún wá tún jí máa ṣe míì. Láti lè jẹ́ kí n tí mo bá wálé ní kó yé gbogbo wa dáadáa. Mo wá tàn mọ́lẹ̀ sí i kó lè yé wa yéké ká lè mọ nǹkan tí à ń sọ. Àwa o ìjọ Ọ̀rúnmìlà Àpapọ̀ Odù Traditional House of Worship International tó ṣe pé ìjọ Ọ̀rúnmìlà Àpapọ̀ Odù yìí náà ló ń sponsor ọdún Ifá ìpínlẹ̀ Èkó àti sopọ̀ sójú kan ṣoṣo. Ó ti di December. Ìtẹ́fá, ìdóṣù, ìṣòro, ìṣàwó, ìdánmọ́rúnmọ́lẹ̀ yóò máa wáyé ní gbogbo oṣù kejìlá ọdún, 1st Sunday to 2nd Sunday. Ìyẹn ti di ìkan ṣoṣo. Ìwọ tó wá béèrè ṣé orí pa àti ṣífìlà àti wà báyìí. Ṣé orí pa àti fi àpẹẹrẹ rere lélẹ̀ fún gbogbo ènìyàn. Ìwọ náà múra lọ́dọ̀ rẹ kó lọ ṣàtúnṣe o. Ẹnu ẹ̀ ṣàtúnṣe ní kíákíá kó lè di kan ṣoṣo. Àwa ti papọ̀ o. Kó ṣe pé ó rọrùn ṣùgbọ́n tá a bá fẹ́ kó dára àjọba lójúṣe ni. Àwọn bàbá kan tó gbà náà ó pẹ́ àjọ papọ̀ ni. Àjọ wò pé ká kọ́kọ́ máa ṣọdún ìṣẹ̀ṣe náà ká tó wá ṣàjọ̀dún. Ká bá ní ká kọ́kọ́ ṣàjọ̀dún ká tó ṣọdún ìṣẹ̀ṣe owó tá a lóríṣù karùn-ún ó máa àfẹ́ẹ̀tì ìṣẹ̀ṣe dé. Ó sọ kí ìṣẹ̀ṣe dé ó àfẹ́ẹ̀tì àjọ̀dún àwọn bàbá ṣe fi ọmọ máa yí ẹ̀ mọ́. Ẹ jẹ́ kọ́dún Ifá gbogbo ọdún gbogbo ayé ọdún ìṣẹ̀ṣe wa kó kọ́kọ́ máa ṣíwájú ká tó máa ṣèdúpẹ́ ní àjọ̀dún. Gbogbo ayé dẹ̀jọ̀ gbà bẹ́ẹ̀. Ṣó ti rí pé àwa ti fọlé wa mọ́ ọdún wa ti papọ̀ sí ìkan ṣoṣo. Orí ìbéèrè béèrè yìí inú ilé wa gbogbo ló ti kọ́kọ́ béèrè lọ́wọ́ mi. Inú ilé wa ló ti kọ́kọ́ béèrè lọ́wọ́ mi. Ìyá wa kan ló kọ́kọ́ béèrè pé bàbá ọdún táwa wá ṣe ìkọ́ mo ní kò ní stop èèyàn tí mo sọ fún ìyá ọjọ́ náà ni tí ìyá náà bá ń gbọ́ báyìí kó máa gbọ́. Ìyá wa ló kọ́kọ́ béèrè nínú ilé wa ni ìyá wa kan ti béèrè lọ́mọ pé bàbá ọdún táwa ní àwọn máa ṣe ń ṣẹṣẹ dè ó lọ́dún tiwa ń kọ́ ọdún tiwa ń kọ́. Ìyá wa Yèyé Odù of Lagos State Yèyé Odù of Lagos State ló kọ́kọ́ béèrè yìí lọ́wọ́ mi wípé ọdún tiwa ń kọ́ báwo la ṣe máa ṣe. Mo ní bàbá kò disturb wa ìdúpẹ́ ni tiwa ìdúpẹ́ ni bá ti béèrè wa ń rọ̀jò lọ́tún lóṣù mọ́kà ó dẹ́ pé kí ní yóò máa fẹ́ tẹ ọdún yìí o táàbà wá nǹkan ṣe sọ́dún tiwa yìí ọ̀hún yóò máa wò pé àwa gan ò tí ì pa òfin mọ́ àdẹ̀fẹ́ kí gbogbo ayé ó pòfin mọ́. Ìdí nìyẹn o tá a fi pa òfin wa mọ́ o. Àwa náà ti mú ọdún kan ṣoṣo papọ̀. Àjọ̀dún ìdúpẹ́ lájọ̀dún kórè o kò ń ṣọdún. Àjọ̀dún ìkórè àjọ̀dún ń tó jọ ọdún àlùjọ nǹkan tó jọ ọdún ni wọ́n pè ní ọdún. Àjọ̀dún àjọ ọdún ni àṣẹ ọdún. So ìdúpẹ́ ọdún ìkórè ìdúpẹ́ agbolé ìdúpẹ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọdún ìṣojú mi a sì fi sínú oṣù Ọ̀pẹ. Inú oṣù Ọ̀pẹ oṣù December oṣù Ọ̀pẹ náà bàbá wa gbàgbọ́ pé a fi ń dúpẹ́ ọdún lòun náà oṣù ọdún kan lòun náà tọ́dún tí gbogbo ayé pawapọ̀ ń ṣe. So la fi wò pé eléyìí ọdún tí gbogbo ayé ń ṣe oṣù ọdún gbogbo ayé ni gbàdúrà pé oṣù December oṣù ọdún ni kákúkú máa ṣe ń bẹ̀ bá ṣe fọ́ tó mọ́nu ìkan òdì kan lọ́wọ́ mọ́ o. So ń báyìí níwájú àwa o ọdún tó wà lọ́wọ́ Àpapọ̀ Odù báyìí ó jẹ́ ọdún Ifá àgbáyé ní oṣù kẹfà ọdún gbogbo wa nìyẹn
ọdún Ifá gbogbo ìdúpẹ́ Ifá lọ́tọ̀ torí bẹ́ẹ̀ ní Ifá kó láyé a lè pàdó Ifá pọ̀ ọdún Ifá ká máa fi dúpẹ́ lọ́wọ́ Ọ̀rúnmìlà bàbá kẹyọ torí pé ó tó lé ayé ire ní oṣù kẹfà ọdún tó bá wá di oṣù kẹjọ ká máa fi ṣe ọdún ìṣẹ̀ṣe gbogbo àgbáyé ká máa fi ṣe ọdún ìṣẹ̀ṣe gbogbo àgbáyé tó bá di oṣù kejìlá ọdún ká máa fi ṣe ìdúpẹ́ ọdún ẹni tó fẹ́ tẹ̀fá ẹni tó fẹ́ dọmọ ọrún mọ́lẹ̀ ẹni tó fẹ́ dóṣù ẹni tó fẹ́ máa wo ká máa fi yẹn kásẹ̀ rẹ̀ nílẹ̀ so fún di èyí gbogbo ẹ̀yin ènìyàn ẹ kó palẹ̀ mọ́ ọdún ìṣẹ̀ṣe ti dé o oṣù ìṣẹ̀ṣe dé láwa yìí àwọn ọmọ tí ń bọ fáwọn àwọn onímọ̀lẹ̀ tí ń bọ́ lọ́wọ́lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń bọ fáyé lásìkò yẹ ẹ ṣeun ṣe ẹ kúṣẹ́ ẹ jẹ́ ká já àmọ́ bẹ́ẹ̀ gbogbo ìlú kọ̀ọ̀kan ká bá dijọ́ tó bá di August 20 kájọ pa ọ̀pọ̀ ká gbé léré ńlá sí gbòòrò kọ̀ọ̀kan kí ló máa dùn gbangba kọ́ mọ̀ pé à ń ṣọdún bí tọdún yóò bá tí ì ṣe bẹ́ẹ̀ ẹja sàmì ẹ̀ tó bá di tó ń bọ̀ ká bẹ̀rẹ̀ lódìndí Ifá fún yín ṣe o èmi ti fi àpẹẹrẹ lélẹ̀ fún gbogbo àgbáyé ní tí mo ní kí n wá sọ fún gbogbo wa nìyẹn ní yàrá ọdún ìṣẹ̀ṣe gbogbo má Jagunmọ̀lẹ̀ ẹ kó palẹ̀ mọ́ ìṣẹ̀ṣe dé ó ti dé títí ọjọ́ mélòó sìn Jagunmọ̀lẹ̀ àbọ̀ àrìnà a ó gbà Jagunmọ̀lẹ̀ lálejò nínú ayé tí ọdún ti dé o oníkálukú máa gbárùnmọ̀lẹ̀ rẹ̀ lálejò oníkálukú máa gbárùnmọ̀lẹ̀ rẹ̀ lálejò ẹjẹ́ àjọ jára mọ́ kò ní burú fún wa o kò ní burú fún wa o kò ní burú fún wa o gbogbo ènìyàn ìbéèrè tẹ́ béèrè ni mo fèsì sí ní yàrá ọdún ṣe rí bá ti fọlé wa mọ́ àwa ti ṣàtúnṣe gidi ńlé wa ẹ̀yin náà ẹ lọ ṣàtúnṣe ńlé yín o ẹ lọ ṣàtúnṣe ńlé yín ìṣẹ̀ṣe dé yìí ẹjẹ́ àjọ dìmú ìṣẹ̀ṣe dé yìí ẹjẹ́ àjọ gbé lárugẹ ẹjẹ́ àjọ gbé lárugẹ kí gbogbo ẹ mọ̀ pé oṣù kan ń bẹ tó ń pè ní oṣù ìṣẹ̀ṣe ṣàtìgbọ́ kò ní burú fún wa o a ó ṣe àṣeyọrí eré o mo sì tún padà bọ̀ o torí lẹ́tà tí mo akọ́lé ní o tó méjì bó ṣe dé lójijì mo ní kí n tètè yá àfẹ́ ní sọ ká tó tẹ̀síwájú ṣẹgbọ́n mi yé lé ní kan ṣoṣo ìbùkún tí mo ń padà bọ̀ mo fẹ́ fún wa ní ìwúre mo fẹ́ ṣàlàyé nǹkan tó yé yín nípa èdè fún yín lẹ́nu ṣẹgbọ́n mo ń padà bọ̀ mi fẹ́ kí n sọ papọ̀ eré o yóò dáa fún wa yóò rọ̀ wá lọ́rùn a ó délé lérí eré ẹ̀sìn tó ń bọ̀.